This is not a Fulani republic. It's Federal Republic of Nigeria. No tribe, whatever they are called, can ever claim ownership of this nation. We own this nation together. And claiming responsibility without any response from any authority. Para to say, she, I can smell a rat. Cost be the Fulani herdsmen. Senoko kakiko kanura eto bikataritizia. Except I'm not serving God. This is your season of judgment. For rendering many children fatherless, your children are declared fatherless. Dropi, Katiko, Parate, Sekane, and Jokita Progia. Everyone backing you up comes under judgment now. Seki tekori barade sakano raba ezizuriaka balo krete no kanapo brekiane Cesaro eshi garakatande ambreketoni aleta ezusara bekite zoli and zakalato is over. Ó ṣé ó ṣé bàbá. Ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. A ní tó bá débi àtiṣu ó di dandan kí fùrọ̀ là. Tá a bá sọ pé Ọlọ́run gbàdúrà wa, àwọn kan kíní kan, àwọn alálẹ̀ ò tí ì dákẹ́, wọ́n sì dúró, òmìnira wa ti dé. Ìwọ̀n tó bá mú kírú àwọn bàbá tó ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ gbọ́ díẹ̀ yìí, ẹ máa gbọ́ fídíò ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ gbọ́ ìdí tí bíṣọ̀bù Oyèdépò David ti ìjọ Winner Chapel tó wà káàkiri àgbáyé, ògbóǹtarìgì oníwàásù tó fi go spiritual pẹ̀lú àwọn Fúlàní yìí tó ní àfarafì. Ẹ filẹ̀ Yorùbá lẹ̀, bẹ́ẹ̀ bá filẹ̀ gbogbo ẹ̀ lẹ́ fídíò ẹ̀ bẹ́ẹ̀ máa gbé hàn yín. Mo mọ̀ pé lè ń já wá kẹrọra kọ́kọ́ fìyẹn sọ̀rùn àjìjà. Ẹ bá mi farabalẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá mi pín, ẹ máa kọ síbẹ̀. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Eléyìí surprise wa, ó jọ wá lójú. Bí bíṣọ̀bù Oyèdépò tó fi darapọ̀ mọ́ campaign wa fún òmìnira wa. Pé kí ló dé ẹ̀yin Fúlàní tẹ́ ẹ wá lẹ fẹ́ jẹ gàba lórí gbogbo Nàìjíríà, ìpẹ́yìn lẹ́nilẹ̀, ẹ wo bí wọ́n ti pa wọ́n ní Ẹdó Bìní, ẹ wo tẹdó, ẹ wo tẹnúgun. Ta ló ṣiṣẹ́ yìí? Náà tí ọgbà wọn mọ́, wọ́n ti wá spread, wọ́n ti wá na pàjá wọn ipe kí wọ́n tún lè súnmọ́ àwa yòókù. Àmọ́ ohun tó jọ mí lójú ni wípé nínú àwa Yorùbá, àwọn kábíyèsí tiwa ò tí ì rí báyìí. Torí nílẹ̀ Yorùbá, aláṣẹ jùlọ nílẹ̀ Yorùbá ní kábíyèsí. Pé ìbá ṣe wípé ìgbà tí òṣèlú dé tí wọ́n kẹ́ apá àwọn kábíyèsí wa, látàrí pa àwọn kábíyèsí náà, àwọn míì lọ tẹ́wọ́ gba kọ́ńtíráàtì. Nígbà wá kéré, kábíyèsí kì í bá wọn campaign. Ara àdí tí wọ́n fi gbàgbára lọ, ibẹ̀ kọ́ là ń lọ. Ibi tá à ń lọ ni wípé kí ló lè máa dí ẹ̀yin kan lọ́wọ́, lẹ́yìn wòlíì, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin aláàfáà tẹ́ ẹ̀ ní darapọ̀ mọ́ campaign yìí. Wọ́n bá mú kí Bishop David Oyèdépò kó darapọ̀, kó lọ nínú ẹ̀mí, kó wọnú ògèdè ẹ̀mí lọ. Inú ògèdè ẹ̀mí láti fi rọ́ èpè ègún tó dáa fún ìdílé àwọn arábí yìí. Àwọn bàbá wa ẹlẹ́sìn kejì, ìyẹn ọ̀kàn wọn bí wọ́n ṣe pa wọ́n ní Benue,
tí wọ́n ń pa wọ́n lẹ́nugun tí wọ́n ń pa wọ́n lóǹdó lẹ́kìtì lọ́ṣun nípínlẹ̀ ọ̀yọ́ ìjà ìráàkì àti Ísírẹ́lì lọ́kàn wọn pé wọ́n ń pa mùsùlùmí. orúkọ wo náà fi initiate àwọn Boko Haram in the name of Allah ni ẹ lọ wo fídíò wọn bí ìgbà tí wọ́n bá sọ pé tó ẹ̀ẹ́gẹ́ mú àpẹẹrẹ kan àwọn tó fẹ́ wọnú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n kó nǹkan lẹ̀ pé ó yá fi búra Kùránì àti kínní ni wọ́n fi búra àmọ́ ń bo ni wọ́n ti rírú èyí táwọn ń lò yìí torí ńgbà wá súnmọ́ àwọn tó ń pè wọ́n ní gbogbo nǹkan yìí ò sí inú Kùránì. ẹ gbọ́ ṣáwọn ló ní Nàìjíríà àbí Fílàní ṣé Fílàní ló ní Nàìjíríà àbáwọn jiyàn ohun tá à ń sọ nípa látẹnu Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè Olóyè Sunday Adéyẹmọ àti gbogbo àwọn sọmọrí gbogbo àwọn ikọ̀ akọni Oòduà tí wọ́n ń jàjà agbára tí wọ́n ń pariwo òmìnira orílẹ̀-èdè Yorùbá ohun tá à ń gbìyànjú àti sọ fún yín ni wípé kí gbogbo ènìyàn ó dìde gírí báyìí ọmọ Yorùbá ẹ má sùn iná ń bẹ lórí òkè fire on the mountain ìgbà tí wọ́n bá máa gbé jáde láàlè sọ ibi tí wọ́n ó ti bẹ̀rẹ̀ láàlè sọ ẹ gbọ́ 200 people láàrin 5 hours tí wọ́n lè kọ́lẹ̀ nìyẹn yàtọ̀ sí èyí tó jẹ́ pé àwọn èèyàn wọ́n sì ń wá wọn kò tí ì ṣàkọọ́lẹ̀ pé wọ́n ti kú ní Benue. lẹ́yìn ẹ̀rọ ẹ̀yìn ìjọba Nàìjíríà bá wọn ṣèpàdé ìjọba Benue àwọn tó wá jó àwọn èèyàn pa ìjọba àpapọ̀ Nàìjíríà sọ pé kí wọ́n bá wọn ṣẹ́tù ẹ dákun ìwàásù wo la fẹ́ ṣe fún ẹni tí kòkó pààyẹ́ ẹ̀ jẹ ṣé ká sọ pọ́ba òkè ó ṣe yóò rí mi ni àbí yóò níyà mi àbí ká sọ pé Ọlọ́run Olódùmarè o á tẹ̀yẹ ẹ̀ sáfẹ́fẹ́ rí pé kò ní rúkú ìyá mọ́ ìyá mélòó ló ní láyé níbi pé wọ́n pa àwọn èèyàn báyìí bẹ́ẹ̀ làwọn Fúlàní yìí bẹ́ẹ̀ bá rọ́mọ Yorùbá kan tó bá ń ta ọ̀bẹ tó ń tàdá ọlọ́pàá wa mú ẹ̀yin ọ̀dọ́ ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín ètò yìí ẹ jára yín kó tó pẹ́ ṣùgbọ́n Fúlàní á kó ọ̀bẹ lọ́wọ́ yóò máa tà á bọ́mọ Yorùbá bá gbébọn lọ́wọ́ ọlọ́pàá mú pé ń bo ló ti rí bọn bí Fúlàní bá gbé tiẹ̀ ìwọ̀n á ní ó fi ń protect ara ẹ̀ ni ṣé ìran Yorùbá ni ó gbọ́dọ̀ protect ara tiẹ̀ ọmọ Yorùbá àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ ń gbà yín lásìkò mọ́ ẹ jẹ́ ń sáré gbé yín lọ́dọ̀ Bishop David Oyedepo kẹ́ ẹ gbọ́ ìdí tí bàbá yìí fi fárígá pátápátá pé Fúlàní o Moscow òun rèé ẹ farabalẹ̀ wo fídíò náà kẹ́ ẹ bá mi pín kó wọnú ayé lọ ọ̀yá bá ń fohùn sí nínú ilé òun rèé. This is not a Fulani republic. It's Federal Republic of Nigeria. No tribe, whatever they are called, can ever claim ownership of this nation. We own this nation together. And claiming responsibility without any response from any authority. Para to say, she, I can smell a rat. Cost be the Fulani herdsmen. Senoko takiko kanura eto bikataritizia. Except I'm not serving God. This is your season of judgment. For rendering
making many children fatherless, your children are declared fatherless. Dropi, Katiko, Parate, Sekane, and Jokita Prodia. Everyone backing you up comes under judgment now. Seki Tekori Barade Sakano Raba, Ezizuriaka, Baloke Tenokanapo, Brekiane Cesaro, Eshigara Katande, Ambreketoni Aleta, Ezusara, Bekite Zoli, and Zakalato is over. Amen. That's by the way. See, are not important. Except God has left heaven. They break in pieces their people. Oh Lord. And affect their heritage. Every living soul belongs to God. All souls are mine. So for some vagabonds, Kapuriate, I have that authority from God to start cutting down innocent lives, driven by the devil. Pukot se carrier, se prokitano, emana pana marati sekinia, zuzuriake. Go and interpret it. Find it. The battle against these agents of the devil is over tonight. I am the Lord, I tell you now. He that curses you, I will curse. That's the God we serve. For every innocent blood shed by these agents of the devil, their generations will never recover from it. Whether they be Christians, Muslims, enemies, every living soul belongs to my Father. All souls are mine. Responsibility for attempting the killing of a Christian governor. To make Karato sa, and no statement from any quarters. Keko kekiriaka, peken soti, zizuriamba, kelo sekloni bekitenia, and apaneke, Andre Tosia. It's over. And claiming responsibility without any response from any authority. Para to say, Kekutem she, I can smell a rat. Ẹ káàbọ̀ padà, ọmọ Yorùbá. Ẹ gbọ́ nǹkan tí prophet yìí sọ. Ẹ̀yin náà mọ̀ nínú àwọn wòlíì tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n kì í fọwọ́ bonu, ọ̀gánilá ọ̀gánilásá. Ọ̀gá ni bàbá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Àbẹ̀ lára àwọn kan tí wọ́n bá wa bẹ̀rẹ̀ Yorùbá Nation wọ́n máa pariwo ẹ̀. Ní ìsìn wọn ò yọjú mọ́. Ẹ̀gbọ́n nǹkan mọ́. Kí ló ń ṣe wọ́n? Ẹ̀rù ń bà wọ́n. Ẹ̀gbọ́n nǹkan tí bàbá yẹn sọ. Ó ní there is no room for fear. Kí ló fẹ́ bẹ̀rù fún? Bàbá bẹ̀rù kú yọ ọ̀pá iná ẹ̀. Ó lówó. Kò sórílẹ̀-èdè tọ́wọ̀ tí wọ́n ní bolú tí ń bọ̀. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àtọmọ àtìyàwó àtẹbí síbẹ̀ ó ń gbèjà ara ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí
Táíwò mò ń jẹ́ Adésínà lórúkọ tèmi. Á tún pàdé. Ó dàbọ̀.